Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo oríṣiríṣi fídíò wọn alẹ́ tó máa play fún yín fídíò tó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi náà a máa play fún yín torí pé ẹni Jade ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ ó sọ oríṣiríṣi àṣírí ẹ ti mọ̀ pé táwa ò bá rí àwa kì í sọ ìtọ́ bá wá síbi láti wá sọ á dé pé a ti ṣe ìwádìí tó dáa lórí ẹ̀ka tó wá sọ ní ẹ̀rú ká má fẹ́ ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ gbòdì ká má fẹ́ ọkọ̀ ṣòfò ẹ̀ẹ́dẹ́gẹ́ sí ojú abẹ́ ń kó. Mi lè sọ pé dáadáa mo ṣe débi pé mo gbélé bàbá bá dàrí ẹ̀ ń gbọ́ mo ṣe débi pé ilé bàbá bá dàrí tó wà ní Àkúrẹ́ mo gbé níbẹ̀ alright àwọn family mi lè máa mọ̀ because like me mo máa ń kárí ara mi along àtọlọ́run mi along community tí bá ṣe I don't carry my family and people so much along nínú ọ̀rọ̀ mi ṣé you understand so mi ò ń carry people too much people along in my case tó rọ́bọ̀ mi ni ò ń ṣe ọ̀rọ̀ family okay and tó bá dẹ̀ ti dàgbà dé stage kan when you grow to some level you know that it's not everything that family is needed in your life because you too you have to start your family but the moment you continue to involve family into your affairs into whatever you do tó ti dàgbà ayé dàbí pé that their life you are living is not for you but I notice that a lot of people too tó bá lọ fẹ́ live a life of yours wọ́n fẹ́ di ẹ̀ mú báyìí and again kì í ṣe pé wọ́n ní nǹkan tó dáa fún ẹ they just want to get they want to involve in your case they want to involve in your life to know actually kò bá ti mọ progress ọ̀tọ̀ máa block ẹ̀ wọ́n wá send ẹ sí church wọ́n á ní kó máa gbàdúrà ẹlòmíì ti wà ní church for 45 years 50 years tó ti ń gbàdúrà ẹni tó ń gbàdúrà fún láti 40 years kò tí ì rí gbà up to date I'm not saying people should not go to church what I'm telling you is this I don't go to church but I read Bible I try to study at the ground too people when people are preaching when tó bá interest me tí mo ṣe move under anointing ẹ I will listen to them but the moment I'm no longer listening I'm moving under your anointing màá mọ̀ pé God is also talking to me telling me something okay so if I don't go to church I don't condemn people who go but I know a lot of people who call themselves preachers of the gospel they are all actually a bonder of people's soul and body. Their bonder means they bond people. They send people to hell. When you have one problem, they increase it to 20. When you are coming out from one, they replace that one to conquer it. They replace it with another 5 so that your problem can be multiple. And then you can continue to be present in their presence. And your presence will be favoring them and dishonor you and depreciating your life. So, the Bible said to me that the presence of the Lord is the fullness of joy. Wherever you are, anywhere you stay, there is no presence you are not having joy. You understand? You try to make yourself happy too because the happiness is actually should be in you. So when you know that your spirit is always want to be depressed, so reason very well, quickly, quickly think twice, okay? Try to design, do you understand me? Because the Bible says once again, in the presence of the Lord, there is a fullness of joy. Do you understand? So I believe so much in God. I believe so much in God. I don't believe in anybody much. I believe so much in God. Okay? Even people say, believe in yourself. I believe in myself. I trust in myself little. Okay? But I trust in God more. Alright? Because with God, all things are possible. Yes, the Lord is my strength. The Lord with God I can do all things. And those who wait upon the Lord too shall renew their strength. And don't forget, ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni nínú ara o. Faith without work is dead. So don't have faith for fun. I have faith. With my faith, whatever I have, I pray to God to direct me, to increase my faith, and to open my eyes to whatever good that I will be doing. I will lay my hand, and I will be prospering. You understand? So whatever you lay your hand, you prosper me. For me, people kí n ṣiṣẹ́ tó ń ṣe. Kò dẹ̀ mí pé kí n máa sọ bó ti máa ṣe fún ẹ. And I'm just telling you that be yourself, be with God, believe in yourself as I used to say. Okay? So let me continue. I want to talk. Don't let me use too much illustrate. I don't want to use too much talk. Let me just go straight to the point. I want to talk about Olualo. People wọ́n bèrè fún Iyawo Olualo, and I tell you that I know little about CAC. A lot of them, sorry to say, it's not blackmailing. I've said this before.
And anybody, any pastor that curse me, your children will be cursed. Your generation to generation will be cursed. You will be cursed. Or whatever you do will be cursed. Almighty God will open his mouth wide and curse you. And also rejects you as he rejected Saul. Okay? So I want to talk about Olualo today. I don't know Olualo before. Before I started noticing Olualo on Facebook. His name is not ringing bell to me because orí òkè mi náà sọ pé wà yẹn èmi ò rí Olualo rí tí n bá rí Olualo and again àwọn tí mo mọ̀ nínú CAC àti nínú gospel nínú ìrere wọ́n ju Olualo lọ ní ọjọ́ orí so ti èyí nínú ìrere wọ́n jù lọ so bóyá nǹkan tí mi ò fi dá mọ̀ nìyẹn ó ti èyí mẹ́yẹn so it's not somebody I know from Nigeria torí tẹ̀mí ò bá mọ̀ mi ò ní sọ ṣùgbọ́n nígbà tó dórí social media mo mọ̀ Olualo I have number of Olualo yes and reason tí mo dẹ̀ fi mọ̀ Olualo rèé ìgbà tí wá di pé mo ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ àwọn CAC mo ń sọ̀rọ̀ àwọn pastor I noticed quickly that àwọn gbogbo CAC àwọn churches yẹn they go back me because à ń sọ̀rọ̀ àwọn ọmọ garage òun lè ní wọ́n ná bírú àwọn làwàsíù yẹn I know they are bad people but ṣé mo pé lẹ́nu ọjọ́ mẹ́ta mo dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn pastor láti gbà tí mo ti dé bó ṣe sọ pé church pastor Olualo mo máa kàn sí rẹ̀ pé this first pastor Olualo church and if the people love that love him also they want to attend the place they can attend but kí tó continue gan mo rántí 2010 ni mo láàlá kọ nípa pastor Olualo I have a dream about pastor Olualo then church yẹn ní tó wà ní Alágo méjì ní Adékúnlé kọ́ ní Adékúnlé ló dàbí church ní Adékúnlé kọ́ ó wà ní Sábó Yàbá ibẹ̀ ní church yẹn wà níbi church yẹn ọjà Sábó yẹn gbogbo ibẹ̀ ní church yẹn wà báyà lọ́kùnrin sí so I have a dream nígbà yẹn during that time yẹn náà ni mo lálàá tí mo lálàá ẹ̀gbọ́n wọn gbà yẹn mo wá wò pé kí ni ẹ̀gbọ́n wọn yìí ní orí wọn gbà yẹn pé àbúrò wọn kan tó dẹ̀ wá visit lè wá gbà yẹn níta mo rí pé kò tí ì wá ṣùgbọ́n before nígbà yẹn mo kàn rí pé mo ń lálàá rí gbogbo wọn I have a dream about the church pé níbi wájú church yẹn báyìí to don't make me if I lie kọ́lọ́run kó judge mi tó bá yẹ pé mo ń sọ̀rọ̀ tí Ọlọ́run fi hàn mí so mo rí pé iwájú church yẹn pé tẹ́ bá ti fẹ́ wọlé oríṣiríṣi àwọn nǹkan náà so kọ́bẹ̀ ẹ lè má rí physically torí àwọn nǹkan lè lọ gbé kámẹ́rà sí kó sọ pé tó Bọ́lá church tó sọ pé wọ́n so oríṣiríṣi kọ́ mọ́ lélẹ̀ àwọn èèyàn tẹ̀mí àtàwọn tó bá gbọ́n spiritually wọ́n máa mọ̀ wípé tá a bá sọ̀rọ̀ bí tó bá sọ pé a sọ̀rọ̀ kan pé wọ́n rí nǹkan kan mì kan o lè débẹ̀ kó má bàa face to face things nílẹ̀ but Ọlọ́run kàn fi ṣàlàyé fún wa ní pé àti èmi Ọlọ́run pé the place is actually diabolic it's dangerous for you when you go there you can actually fall into trouble so a lot of people now she's not supporting this I'm not a follow I want to support myself and Ọlọ́run tẹ̀ ṣe ń support me bẹ́ẹ̀ ni kí n dẹ̀ máa kọ́lọ́run kí n máa support ara mi because if God is supporting you and you are not supporting yourself then some people want you just to be carry their own load come to surrounding them you understand me if they are dancing you should also be dancing if they are smiling you should be smiling anything to bá ti jẹ́ tí wọ́n náà fẹ́ kó máa gbé you cannot direct my life okay whatever fetching me money whatever giving me happiness whatever that is giving me good things that's what I will follow I'm not a robot o ti yé bẹ́ẹ̀ so èmi ò kí ń tẹ̀lé tẹ́ bá ya pátá tó yẹ pé bẹ́ẹ̀ ṣe rò ní o lọ́sẹ̀ ni o you don't carry me along you don't tell me say that this is what you want to do o kẹ́kọ̀ọ́ dédé gbé mi sí kémi máa fi ṣó ti yé I won't do that so ní tó ṣẹlẹ̀ lélẹ́yìn during that time too don't forget I know Pastor Olualo very well I know him very well okay and I know people who know him I know them to the level that tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ CAC nígbà yẹn ẹ lè sọ̀rọ̀ ẹ ṣàmọ̀ pé ilé bàbá wa dàrí tí mo ní pé màmá wọn náà ní kó má gbé mi káàkiri mọ́ ní màmá wọn náà ti lé so ẹ lè sọ̀rọ̀ ẹ lè pa ti bàbá wa dàrí kúrò ní CAC ẹ lè pa ti bàbá Olúṣèyẹ náà tó jẹ́ general superintendent nígbà yẹn kúrò ní CAC gbogbo àwọn bàbá ọlọ́wẹ̀rẹ́ gbogbo àwọn bàbá wọn yẹn you understand me so torí ọ̀rọ̀ tí mò ń sọ wọ̀nyí ọ̀rọ̀ tí mo ti ń sọ yìí actually ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ láti 1992 títí di òní that's 33 years ago so àwọn ọmọ mi wà nígboro sí pé wọ́n máa bá wọn bú ẹ̀ wọn ò tí ì bí wọn
ìní ìkẹ̀lẹ̀rẹ̀ wọ́n ti bí ṣùgbọ́n kò tí mọ̀ kankan ṣó ti yé wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n máa gbẹ́nu sọ̀rọ̀ ṣó ti yé bẹ́ẹ̀ 30-something years ago ni mo sọ ẹ̀gbọ́n so ọ̀tọ̀ Olualo ni mo fẹ́ sọ mo kọ́kọ́ ṣe gbogbo illustration yìí for you to know that tí bá sọ̀rọ̀ mo mọ̀ tí mo ń sọ̀rọ̀ I don't just open my mouth and start talking okay ṣe rí eyín mi bó ṣe set nice sweet ṣe ti understand ṣe lẹ́nu mi bó ṣe thick bí pọ̀nmọ́ tí wọ́n máa bí ẹsẹ̀ ràkúnmí ẹni bó ṣe thick pọ̀ tó fine kò dọ̀tí ó succulent ó ti yé bẹ́ẹ̀ kò tóbi jù kò kéré jù my mouth my lips very fine ẹ̀dẹ̀ sí ní bí èmi náà ṣe wà báyìí ní ò dàbí ẹrù ìfọ̀n torí ẹrù ìfọ̀n wọ́n máa ń di kúkú kú adẹ̀wà tóbi rẹpẹtẹ tó ti yé yín ẹ̀yìn wọ́n á dì wọ́n á ti póríṣiríṣi kan sílẹ̀ tẹ́ bá wò mí bí ṣe wà níwọ̀n ó dọ̀tí sí mi lára ìrẹ̀ mi sí ìdọ̀tí lára physically and spiritual so ìyẹn bó ṣe jẹ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yìí Bọ́lá Fọláṣadé ní orúkọ fún mi ní tòótọ́ mo fẹ́ ṣe ìbà lónìí mo ṣe ìbà ilé ìgbìmọ̀ ẹlẹ́kọ̀ọ́ sí mo ti gbàdúrà mo dẹ̀ ti ṣí pláfọ́ọ̀mù lórúkọ ti bàbá àti ọmọ wọ́n á fẹ́ ṣe ìbà ilé bàbá mi tó wọ́n sọ pé lónìí o Father's Day ni èèyàn kí nílé ìyá kó wà nílé bàbá mo dẹ̀ love mo cherish ilé bàbá mi pọ̀ ṣó ti lè ní ẹ̀yìn ìkàrí àkókò la gbé bí mi o èmi ní bẹ́ẹ̀ ni òkèlà èmi ní ọmọ Olúkàrẹ́ Àlìbá as I used to say I am a princess not by mouth by original by birth royal ràn nínú ẹ̀jẹ̀ mi and if you are a royal you are from a royal family original one and you are not being vandalized you are not being troubled you are not being disturbed you are not original royal from royal kingdom so all people from royal kingdom they face a lot of invasion as well because other people who want to be that they cannot be what I be so they focus on that they fight that crowd they fight what God has given to you from birth that they don't have so it's not their fault as well and again I want you to get this into your head it's not my fault as well to be a princess ìkàrí àgbòkò ní agbègbè bí mi èmi ní ọmọ Olúkàrẹ́ Àlìbá ọmọ arúgbó máṣá ọmọ aṣọ̀pẹ̀ márùn ọmọ àti ìdí aláṣẹ ìdìbò ọmọ ìdúgbò náà ọmọ òrùlé parí ọ̀pọ̀lọpọ̀lọ ọmọ akọ́là kò rògbú abẹniwá jẹun abòyò abẹ́ẹ̀yọ̀ wájú oyè bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ẹlẹ́yìn ìpínlẹ̀ àdéhùn rẹ̀ ilé bàbá mi ni sọ́mà fẹ́ gbàdúrà nínú Ìkàrẹ́ ilé bàbá mi wọ́n máa ti lọ súre tí wọ́n ti bá ń gbàdúrà gbogbo wọn ti bá ń ṣe ó dẹ̀ gbèmí o ẹ má blame mi ilé lába ohun tí ìyá bá ti ṣe ọmọ ẹ̀ máa ṣe ni àjàjà tí ọmọ yẹn bá gbé pẹ̀lú ìyá ẹ̀ tó ti yé yín whatever tí ọmọ mi bá ṣe téèyàn bá rí ọmọ mi lónìí ní tí bá ṣe lọ́mọ mi máa ṣe tó ti yé yín tí bá wà hard working bẹ́ẹ̀ ni my daughter very hard working but ọlọ́run má ṣe wá lóní iṣẹ́ tí ò ní gbowó because a lot of people want you to be working just to be working for them no salary okay ọlọ́run má ṣe ìgbà tọmọ mi bẹ́ẹ̀ lẹ́yìn tí ó máa ṣiṣẹ́ fún ènìyàn ní sanwó fún ó ti yé ọ̀pọ̀lọpọ̀ ló wà bẹ́ẹ̀ nínú ayé yìí tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ fún ènìyàn tí wọ́n ò ní sanwó fún wọn ẹni tó bá tún lè sanwó fún wọ́n á tún àwọn tí ò ní sanwó wọ́n á tún ba yí ẹ̀yẹ lọ́dọ̀ àwọn tó máa sanwó fún pé ó gbúdọ̀ gbà ọ ní ó kọ́ ló máa yọ ẹni tó máa sanwó fún ẹ̀yẹ lẹ́nu ni o nítorí pé wọ́n fẹ́ kó má ṣe lè láyé ọlọ́run ò ní kà mí mọ́rún àwọn èèyàn lábẹ́ àtọ́nú so ilé tí a gbé bí mi tó ti yé yín àti bàbá ènìyàn a máa júwe ìwé èèyàn tí ẹni náà bá jẹ́ bàbá ní ṣe púpọ̀ nínú ọ̀rọ̀ ọmọ without a father you cannot have a child but nísìnyí wọn ni wọ́n dọ́gbọ́n sí ìmùmọ̀ ọgbọ́n tó ń dá sí náà wọ́n sì máa lọ lo father kan àti gbogbo other people other fathers stand one way or the other sorry to ó ti wà fún ọ̀rọ̀ I mean all so father is very very important at the same time mother also is very very important in everybody's life so today I give praise and honor to Almighty Father, Heavenly Father, and also give a honor and pray. I pray for all the good father all over there, all our fathers in the power, in the parliament, all the father, all those people standing, sitting anywhere, play a role of father to us. May Almighty God protect them for us and guide them. Káwọn bàbá wa kó tó bá pè fún wa. Àwọn tó sì lọ sí nínú Olúwa tó Ọlọ́run tó bá wa tó dá lọ sí. Ṣé ti yé bẹ́ẹ̀? Àmì kó bá wa tún máa wà pẹ̀lú wọn. Ọlọ́run wọ́n túbọ̀ máa rest in peace. Mama rest in pieces. Happy Father's Day to all good father. Happy Father's Day to the able president of Nigeria, to the prime minister of my able country, Canada, also America, all over the world. Those people who play a role of father into my life. All of you,
àti Megida náà gan happy Father's Day, okay, because your husband too is your father, understand. So but some father these days, sorry, if you are a father that have a cutlass and gun and a lot of cane, bere for your child, okay, let us temper justice and let you children too behave with the way. Èmi sì mú behave, kì í ṣe pé bóyá mo rójú èèyàn àbí mo wà Nàìjíríà àbí lọ́kùn. I'm a very good girl, kì í ṣe rán. Bẹ́ẹ̀ ni, ìwà mi tẹ́ rí yẹn tó bá ti da ìtẹ́ bá rí nínú mi tó da, bàbá mi ni mo fi jọ, mi ì ní fi kú gbóná àti kú kíákíá mi ní fi jọ bàbá mi. So nice, my father, biological father, yes, rest in peace. Bàbá mi Adékọ́lá, ajá ọmọ ajagun ìfúnra ọmọ aládé gbogbo, ọmọ olùkàrí àlèyà, Súnlé o, Otito rest. He's a very advocate father. So proud of him. Yes, I'm proud of my dad. Yes, he has whatever it takes before he gets married. Yes, I'm a popular man like you. Dada, he likes women. Gbogbo ọkùnrin tó bá ṣe dáadáa tó lówó láyé, lóbìnrin máa ń like it. He has everything. Téèyàn fi ń fẹ́ obìnrin kó tó di kó bí ọmọ. Ó ti dé bẹ́ẹ̀. Hard working. Bẹ́ẹ̀ ni kò dúró ní sọ̀rọ̀ àǹdí ẹ̀rẹ̀ kan. Ní ìlú tó gbé gbọ́ngbé bí wọ́n mọ̀ ní ẹni tó wà hard working. Àwọn fámìlì ọ̀rẹ́ àtàrà wọn lòdì ẹ̀. Bẹ́ẹ̀ ni káàdó sì lọ sí ilẹ̀ north láti lọ ṣòwò. Wọ́n dẹ̀ mọ̀ dáadáa. Gbogbo àwọn tó mọ bàbá mi náà mọ̀ pé èèyàn rere ni ó sì tẹpá mọ́ṣẹ́. Ṣùgbọ́n wọ́n máa ń sọ ọ̀kọ̀ọ̀kan fún wa pé ẹ̀yìnkùlé ni ọ̀tá wà, ilé làṣẹ ní máa ń gbé o. Kò ó ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, ó dẹ̀ ń ṣe àwa nìkan ló ṣẹlẹ̀ sí àbí bàbá mi nìkan ló ṣẹlẹ̀ sí. Nínú ilé tọ́pọ̀ ìfọ́ ọlọ́pàá ti gbé owó ẹ̀ sókè, ó máa ń ní ọ̀tá. Wọ́n bá rí pé ọ̀rọ̀ tó ń sọ ó ti jẹ́ òtítọ́ jù àbí ó ti ń ṣe dáadáa jù. Pé wọ́n bá fi ẹ́lẹ̀ láti ṣe dáadáa yìí, ọ̀pọ̀lọpọ̀ tó máa dé màmá bọ́ nínú òkun, wọ́n fẹ́ máa gbé lẹ́nu. Nítòótọ́, àwọn ará ilé Jósẹ́fù wọn lọ́tà ẹ̀, àwọn ará ilé mi. Sẹ́mi bá lọ́tà nínú ilé, kì í ṣe pé mo fi pé ojú ọmọ àlè ilé la bá. Ọlọ́run fúnra rẹ̀ àti àwọn gbogbo àwọn ànábì tí a ti pè tán kọ sínú àdìgbà tán kọ sínú Bible, they face it from all their families. So having problems from your family is not a joke, and it's not, you are not the first person to have any problem here. So but one thing, my daddy, continue to rest in perfect peace, is a good daddy. Yes, and this is the product of it. So tó bá dẹ̀ léyàn náà, tó bá jẹ́ pé o lè ló ń jà bí pé kó pààyàn, kó bá yé èèyàn jẹ́, kó má láì kò títọ́. Ẹ tó understand, apá náà nínú ẹ̀jẹ̀ ní DNA ni ó máa wà. So kí ni ìwọ lónìí? Ó ti yé bẹ́yẹn. Òbí mọ́lọ́mọ́ máa ń jọ o, èmi jọ bàbá mi. Bẹ́ẹ̀ dẹ̀ ni náà, ọmọ mi náà ṣe kí ni, Sarah ló wà ní Jésù tó fún mi. Ọ̀dọ̀ mi ló gbé o, àfi tó bá lọ sílé ọkọ báyìí ó tiẹ̀ ti tó dá gbé. So ọ̀dọ̀ mi ló gbé, ó ti yé yẹn, ẹni ìwà tẹ bá rí nínú ẹ̀, kí o sọ 100% ó máa gbogbo ẹ̀ ló máa wà ókè bọ́ sí. Àdúgbò fún Ọlọ́run nítorí pé a ti kọ́ ọmọ wa ní ọ̀nà Ọlọ́run. Bíbélì náà dẹ̀ sọ pé ká kọ́ ọmọ wa ní ọ̀nà tó máa gbà, tó bá ti wá dàgbà kò níyà kúrò nínú ẹ̀, ó ti yé bẹ́yẹn. So I'm proud of my daddy, and even on behalf of my daughter, I know very well also she's proud of her father too. Father, Jade also the father of my baby. May he rest in perfect peace. He's a good father also. I don't know you are under my voice today. You are a man, right? Are you a good father? Who are you? Okay? Be a good father. Because it's not every father that will qualify for every happy Father's Day. Those of fathers that run away, that even leave but they are not responsible. Okay? Those fathers that are not responsible, check your weight, check yourself. Alright? And also check your brain. It's good to be responsible. We are being created to be responsible. Òun náà ni mo bá fi sọ̀rọ̀ lónìí nípa Olualo. Now, is he a good father? And then people just say pé our ministry, no, let me put it this way. Our ministry will surely start from our home. Our ministry will do what? Start from our home. Ilé la máa ti kọ́ ẹ̀ṣọ́ ròde. Charity begins at home. You want to be a good pastor, a good representative of God. Ọlọ́run ló represent yẹn o. Kí ni ìwà tí Ọlọ́run fẹ́ràn? Kí ni Ọlọ́run ò fẹ́ràn? Ohun tí Ọlọ́run ò bá fẹ́ràn, o ò gbúdọ̀ ṣe. Ohun tó bá ti fẹ́ràn ló máa ṣe. Gbogbo ẹni tẹ́ ń comment yẹn, phone me a little bit far there. I mean little from me, I can't see the comment. But don't worry, God will bless you for the good comments, whatever you say. I will try to thank you. And for anybody that send the bad comments, no, the Almighty God pay you back accordingly. Wọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ love platform ṣe lè máa ń fẹ́ listen sí gbogbo sọ̀rọ̀ tá a bá sọ. May God bless you. Gbogbo ẹ̀yin tẹ̀lé ń bá wa jà náà, mo gbàdúrà kí Ọlọ́run kó jẹ́ kí ẹ sọ̀pọ̀lọ̀ nínú. Mo gbàdúrà kí Ọlọ́run kó jẹ́ kí ọkàn mi sá lọ. Mo gbàdúrà kí Ọlọ́run jẹ́ kí ẹ nídìí ní ṣá.
nígbà tẹ́ ẹ̀ sí ìdàrúgbó. Mo gbàdúrà pé Ọlọ́run kó jọ kó bá mi paralyze mi ní ọwọ́ àti ẹsẹ̀ yìí. Mo gbàdúrà fún yín pé gbogbo tẹ bá rò sí mi kọ́nà jẹ́ kó tẹ̀lé sí ẹ̀ka ara yín. Bẹ́ẹ̀ ló rí kò ní padà. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Mo mọ̀ sí èsì dáadáa Olualo. Nígbà tí mo ní nọ́mbà Olualo ní ọwọ́. Yes, I have his number. So once again, happy Father's Day to everybody. But I mean, every good dad. Because me, when they keep people going, happy Father's Day. It's not everybody that value, that qualify for the Father's Day. Okay? So the grandpa too, the baba of my in-law, you know, happy Father's Day. Baba Adebowale Lawrence Adebowale, happy Father's Day to you. So we greet, so we salute to àti ọba àti ìjòyè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá àti bàbá tó wà nílùú Kánò gbogbo yín pátá la kí happy Father's Day àti gbogbo ẹ̀yin bàbá mi nílẹ̀ Yorùbá pátá happy Father's Day. Bẹ́ẹ̀ni lẹ́ẹ̀kan sí ọmọ Olúkàrẹ́ ni mí sẹ́ ọmọ Olúkàrẹ́ àlèbá ọmọ àìmọ̀lẹ̀ gbé sínú àgbàdo ọmọ wá ọmọ ẹkùn ọmọ òdí o ọmọ òkùnrinláyè àlùkàrẹ́ ọmọ gbárígi gbàrígi bí òjòjò tí màá ṣọjọ́ léyá ọmọ òṣọkọ Èkìtì ṣọkọ Àkókó ọmọ ẹlẹ́yìn kùlé àdéhùnlé ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ apálàbò òkú ọmọ amúlẹ́wà bí òyìnbó ọmọ adélé tejiteji ọmọ wá ọmọ ẹkùn ọmọ òdí o ẹ káàbọ̀ sí lónìí. So now let's go straight to the point once again. Má bínú pé we waste time. It's good. All this paparazzi is actually good to Kujara like that. So I got to, they started tagging me. Pàtí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ṣe mọ̀ pé ìjà kan ti kọ́kọ́ wá ń gbà yẹn. Gbogbo wọn sọ pé wọ́n fẹ́ divide orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo everybody ṣe àmú suggestion wa maybe because of one problem or the other, you understand me. So then I supported the Christendom. But you know one thing about God is this. Wọ́n ní ilẹ̀ àánú Olúwa òkú ṣú o, wọ́n ní àánú rẹ̀ sì dúró títí láéláé. Àánú Olúwa tó dúró títí láéláé yẹn, ṣé wọ́n bí pé ẹni tó bá ń jẹ́ àlùkò tó wà nínú ayé ìlú máa dúró títí láéláé? No, everybody ìgbà tí àánú Ọlọ́run dúró yẹn, ìwọ ní àkókò, you have a time limit. Everybody have a time limit. So àánú Olúwa tó dúró títí láéláé is not for everybody. You have to use it at the time, and when you misuse that time, it's possible you miss it forever. Then I was praying and I supported the Christendom. And me too, apart from that, I support people. Normally it's back home in I need to support. But nígbà yẹn mo support the Christendom. You understand me? Because I believe I'm a Christian. You understand me? And I brought my suggestion then back. Tó bá ti jẹ́ pé everybody ló ń fẹ́ lọ sí gbogbo kìíní o. Bẹ́ẹ̀ bí wọ́n fẹ́ pín àwọn Yorùbá láàbí o. Bẹ́ẹ̀ pé gbogbo àwọn tó ń ṣe ọ̀kọ́tí, tó ń ṣe ritual, tó ń ṣe lọ́tọ̀ kíní. You understand me? Not the one bẹ́ẹ̀. Mo ní pé maybe Christian tó tọ́ ni mo sọ. Mo ní maybe they too should have their own kingdom. That's what I said. Then I brought that suggestion. I still have the video on my platform. I remember that very day that I put on purple boo mo fi ṣe láti lọ́jọ́ náà. So now during that time, but I now notice that all of them papa ma tó ṣe this year we are not going to accept into this thing. You understand? A lot of them wọ́n máa bà mí jẹ́ ẹ máa gbọ́ o. I noticed this problem. Ó ti pẹ́ tí bá dẹ̀ ní máa sọ story yẹn ó máa gùn gan but jẹ́ n pọ̀ tiẹ̀ báyìí. So Olualo gbàgbọ́ wọ́n suggest sí platform yẹn ó ṣáà máa rí pé spirit ni ó máa ń gbàdúrà máa pe prayer point ọmọ bí gbogbo tí èsì máa ń gbàdúrà ẹ̀ á máa pe prayer point but mo rí pé mi ò kì í move lọ́ndà woman mi ò kì í move I dey move tí bá dẹ̀ ti wà lọ́ndà platform yẹn tí àdúrà ẹ̀ ò move mi ní dúró síbẹ̀. So kò pẹ́ kò jìnnà I met a woman yẹn jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde ó ń gbé ní Àbújá ó wà ní Canada. This woman tí mo sọ̀rọ̀ yìí princess lórúkọ tó náà princess mo fi store orúkọ ẹ̀ ó ń gbé ní Ìjẹ̀bú Òde àbí ó ń gbé ní Àbújá ni wọ́n ló ọkọ wọn àtàwọn ọlọ́kọ́lé sí but right now in Canada. So
woman yìí bí mo ṣe pàdé woman yìí ni pé ṣe mọ̀ pé mi máa ń blog so tí mo bá jáde lọ síta ẹlòmíràn ṣe pé Auto Bola lélẹ̀ bẹ́ẹ̀ ni mo lọ sí driving school níjọ́ kan wá pàdé níbi tá a ti gba driver license mo ń ṣe test mo ń ṣe exam school lọ́wọ́ máa àwọn náà wá síbẹ̀ so wọ́n ṣe àwọn dá mi mọ̀ ṣe pé mi ò ní mọ̀ mọ́ àwọn ló pè mí at the exchange number bàtà exchange number yẹn àwa bẹ̀rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí pè mí náà pè wọ́n so ti yé mẹ́ẹ̀ the woman look like me like this but mo ga jù wọ́n lọ díẹ̀ mo ga jù wọ́n lọ ṣá she's a pretty woman not bad but I noticed that woman yẹn mo sọ fún yín pé ó máa ń sọ òun náà máa ń sọ fún mi pé lára àwọn Ìjẹ̀bú campus tí wọ́n sọ pé kí n gbé aṣáájú sílẹ̀ nígbà yẹn President Bola Ahmed Tinubu yes wọ́n ní kí n gbé wọn sílẹ̀ ṣé pé ẹ má gbàgbé pé mo ṣe jingle ṣé ẹ mọ̀ pé mo dẹ̀ kí n tó continue sí ẹ̀yin tẹ́ bá ń speak fún Nàìjíríà tẹ́ fẹ́ kí Nàìjíríà dáa that you are in abroad you are endangering your life you are endangering your life because nobody ready to change and again àwọn tó speak fún Nàìjíríà ó dìgbà tó bá dé Nàìjíríà gbogbo kó tó mọ̀ bóyá ọ̀rọ̀ tó sọ fún wọn bóyá wọ́n láìkẹ́ ọ̀wọ́n láìkẹ́ a lot of people tó bá ní kó save ló fẹ́ kó ló máa bẹ̀rẹ̀ náà máa tún máa bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ṣé àwọn ń bẹ̀rẹ̀ pé kó sọ̀rọ̀ àwọn gbogbo náà máa tún lò láti bá ti jẹ́ níwò let me continue this program. So this woman she's one of those ladies those Ìjẹ̀bú campus forum that always call me because níjọ́ yẹn náà kò wá gbogbo wọn plan ẹ̀ wá ni pé kó lè wá bá mi sọ̀rọ̀ ní ọjọ́ yìí so that because they always want people to connect with you so that wọ́n lè máa lo ẹni yẹn láti máa pass message wọn sí ẹ so later ni mo sense pé ọjọ́ tí mo lọ ṣe exam yẹn wọ́n mọ̀ náà láti program ká bá lè ríra and we exchange in the beginning they will be friends wọ́n lá rẹ́rìn sí ẹ Auto Bola nìyẹn ẹ ṣe kìnìkan tẹ́lẹ̀ pé tẹ́lẹ̀ tó bá rẹ́rìn sí yín ìwọ náà máa bóyún sí padà but at the end of everything ló máa mọ̀ pé àwọn eléyìí wọ́n rán wọn láti máa tọ́jú ẹ̀ so ti yé so woman yẹn each time ó kọ́kọ́ bẹ̀rẹ̀ fún mi pẹ̀lú gbé President Tinubu lẹ̀ jíǹkù tẹ̀ ṣe ẹ parẹ́ tí ẹ bá gbé sókè ẹ pa ẹ má gbé sókè mọ́ leave him alone wọn tí ì ṣe campaign gbà yẹn o but ẹ mọ̀ bí ẹni tí mo like wọn mo dẹ̀ love iṣẹ́ wọn àti story wọn ẹ̀ from the start bíi pé káwọn èèyàn súnmọ́ wọn kán gbé wọn sókè kí àwọn èèyàn sọ pé òní lè jẹyàn mọ́ wọ́n sọ pé owó dẹ̀ máa jẹyàn I love that nípa our able president àwọn dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni mi sọ fún yín tó tọ́ so mo try láti convince woman she refuse ṣe mọ̀ pé tẹ́lẹ̀ ìgbà tó kọ́kọ́ dé with respect ló máa bá mi sọ̀rọ̀ ìgbà tó bá ti wá ń pẹ́ adi ọ̀rẹ́ àbí àti wá ń sọ̀rọ̀ bí ọ̀rẹ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí máa disturb ayé mi in fact she have a girl wọ́n ní ọmọ kan ọmọ yẹn bóyá first daughter wọn ọmọ yẹn tóbi jù mí lọ she is bigger than me ọmọ first daughter wọn máa ń bèèrè lọ́mi pé bo ni mo ti ra aṣọ gbà yẹn àwọn bra àwọn gbogbo kan ti máa ń lo àwọn aṣọ mi torí àwọn ọmọ yẹn ó tóbi jù wọn lọ wọn ẹlẹ́tì wà Canada sí mi ṣé ti bẹ́ẹ̀ so we talk you understand a máa ń sọ̀rọ̀ dáadáa so ìgbà tó wá yá o tí wọ́n yẹn ṣáà ń bá mi sọ̀rọ̀ ṣe mọ̀ pé gbogbo àyẹ kẹlẹ̀ mọ́ pé èmi kò kọ́kọ́ yé mi pé àwọn pastor group up pé okay this is what we want to do àwa la fẹ́ lo èèyàn fún ara wa bí ohun gbogbo tó really go down deep o but èmi I prayed and I followed my heart because mo notice pé bá a ṣe wà yìí lọ́jọ́ tí mo ti dáyé mi èmi fúnra mi ni mo mọ Ọlọ́run ló ń tọ́jú mi àti èmi fúnra mi kí n lè ṣiṣẹ́ kí n lè tọ́jú ara mi kò sẹ́ni tó ń tọ́jú mi for that mo wá believe pé I have my right to choose whoever I love I have my right to choose whoever I love to follow ṣe to understand so èmi àti woman yìí ó ṣàbẹ̀sí sí disturb mi nípa gbé àlò Tinubu o àmì dáàdì mi ẹ má bínú sáà àlò President Tinubu o àlò President Tinubu o àlò President Tinubu o kò yé mi kò kàn pẹ́ o mo kò rí pé lẹ́dí yẹn náà wọ́n máa suggest alọ́ sí mi Olualo should be investigated very well torí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ o kẹ́lẹ̀ mọ́ pé nígbà míì táwọn èèyàn bá sọ pé ẹni báyìí la fẹ́ ẹ tó máa bá wọn cover assets wọn ni o tó máa cover bullshit wọn ni o you understand me that's why some people supported them ẹ kúkú rí pé kì í ṣe pé mo ní crime ń sìn àbí mo ní kọ̀ọ̀kan tí mò ń ṣe ni mo sọ pé mo like President Tinubu
come and cover me up. No. Do you see me with anybody like my today? No. But a lot of people have crime. They have a lot of evil things not to shame that they actually need people in power to cover them. And when they notice that this person is not going to cover us, when they get to power, they won't like the person. That is the way we are busy on board the Olualo. Kò pẹ́ o, woman yìí kàn ṣe tán ni. Ló bá ní mo kò ní kó máa ń suggest sí, wọ́n máa suggest Olualo sí mi. Tó bá ti suggest Olualo sí mi, mo máa ń gbé kúrò. Torí mi move. Ẹni tó bá tún suggest ẹ̀ sí mi dáadáa ń pa yẹn. Òun náà ni woman tó wà lákùrẹ́ yìí tó ń kọrin gospel yẹn. Ó máa suggest ẹ̀ sí mi. Gbogbo wọn ṣáwúṣà máa ń suggest Olualo yẹn sí mi. Tó bá ti suggest ẹ̀ sí mi, màá ta nù. Yes, màá yọ kúrò. Mi ò lọ. Ṣó ti yé yín? Mi ò gbà gbọ́. Torí pé àdúrà ni ó ń gbàdúrà gan o. Every time wọ́n ti wà lórí sẹ́ṣà, wọ́n ti máa gbàdúrà. Every time wọ́n máa. But kò move me. Tí bá sọ pé ìlú ń gbàdúrà kò move me. I'm not moved anytime he's praying. So if that prayer is not moving me, then God is speaking to me. Later, princess wá sọ fún mi. Nísìnyí ó yẹ kí n pe princess gan. Kí n kọ́kọ́ fi ṣe yẹ̀yẹ́. Màá tẹ̀ Solomon. Check princess bí mo fi store ẹ̀ o. Princess.